Bí ìgbà téèyàn bá wà lójú ogun lọ̀rọ̀ rí lákòókò tí àwọn ajínigbé fìjà pẹ́ta pẹ̀lú àwọn ọlọ́pàá. Kì í ṣe ìròyìn mọ́ wípé ètò ààbò lórílẹ̀-èdè yìí àti láwọn ìpínlẹ̀ wa gbogbo túbọ̀ ń burú sí i. Kálukú ló ń tiraka láwọn ìpínlẹ̀ láti jẹ́ kí ètò ààbò tó múnádóko wà káàkiri. Ọ̀pọ̀ ìgbésẹ̀ ló ti wáyé lórí ọ̀rọ̀ ètò ààbò tó ti dohun tó ń gba orun lójú ẹni. Síbẹ̀, àwọn amòòkùnṣìkà yìí kò jáwọ́, àbíkú wọn solóògùn dèké. Àmọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn lábẹ́ ìṣàkóso ọ̀gá àgbà tó jẹ́ kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ yìí, CP Lánrè Ògúnlọ́wọ̀, kò fi àwọn ọ̀daràn lọ́kàn balẹ̀ o. Gbogbo ibi tí wọ́n farapamọ́ sí ló ti léwájú àwọn ikọ̀ ọlọ́pàá láti ẹ̀ka oríṣiríṣi lọ kọlu àwọn ọ̀daràn náà tó sì fi wọn jáde kúrò nípínlẹ̀ yìí bí ìgbà téèyàn bá ń fi òkété kúrò ní sáà rẹ̀. Èyí ló fà á tọ́pọ̀ wọn fi sá kúrò nípínlẹ̀ Ògùn. Ní ìpínlẹ̀ Ògùn ṣe wà lára àwọn ìpínlẹ̀ tí àlàáfíà àti ètò ààbò bẹ́ẹ̀ rìdí jókòó. Ṣùgbọ́n ohun tó wáyé lọ́jọ́ 27 oṣù kẹwàá ọdún 2025 yìí ó kọ sísọ. Látàrí bí àwọn jàǹdùkú agbébọn tí wọ́n di ìhámọ́ra nǹkan ìjà ṣe kọlu ẹnìkan nínú ilé ẹ̀. Bó tilẹ̀ jẹ́ wípé ṣáájú ní iléeṣẹ́ ọlọ́pàá ti kìlọ̀ wípé àwọn ò ní fààyè gba èyíkéyìí ìwà ọ̀daràn láti rídìí jókòó nípínlẹ̀ Ògùn. Ṣùgbọ́n síbẹ̀, àwọn ọ̀daràn yìí wọn ò fetí balẹ̀ láti gbọ́ ìkìlọ̀. Lára ẹ̀ ni èyí tó wáyé lọ́jọ́ 27 oṣù kẹwàá ọdún yìí, níbi tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti dóòlà ẹnìkan tí wọ́n jí gbé láì farapa. Nǹkan bíi aago 8:14 ní ọjọ́ 27 oṣù kẹwàá ọdún yìí làwọn ọkùnrin 5 tẹ́nikẹ́ni kò dámọ̀ di ìhámọ́ra nǹkan ìjà alágbára tí wọ́n ṣàdédé bẹ́gìjà wọ inú ọgbà ilé Alhaji Baki Hasan Atoyebi. Bí wọ́n ṣe wọnú ọgbà náà, níṣe ni wọ́n lọ tààrà sídìí ẹ̀rọ amúnáwá ìyẹn jẹnẹrétọ̀ tí àwọn aráalé náà tàn látàrí pé kò sí iná mọ̀nàmọ́ná ìjọba. Kété tí wọ́n dé ibi tí jẹnẹrétọ̀ náà wà, wọ́n pa á nítorí wọ́n mọ̀ pé àwọn èèyàn tó wà nínú ilé á jáde síta láti wá wo ohun tó ṣèṣì pa jẹnẹrétọ̀ tó ń ṣiṣẹ́ lọ, láì hàn sí àwọn tí wọ́n wà nínú ilé pé àwọn ọ̀daràn amòòkùnṣìkà ẹ̀dá yìí ti dẹ páńpẹ́ ewu sílẹ̀ fún wọn láti lò. Lóòótọ́, èèyàn 2 ló jáde láti inú ilé wá síta láti wá wo ohun tó mú kí jẹnẹrétọ̀ ṣàdédé kú, lérò pé bóyá àṣìṣe kan ni ẹ̀rọ náà ní. Àmọ́ táwọn agbébọn 5 náà ti lọ farapamọ́ síbì kan tí wọ́n sì ń bomi basẹ̀ retí ẹni tó máa jáde wá tí wọ́n máa jí gbé. Kété tí wọ́n rí pé àwọn èèyàn 2 jáde ni wọ́n sọra wọn di báràkà tí wọ́n bẹ́ jáde níbi tí wọ́n sá pamọ́ sí. Ká tó wí ká tó fọ̀, wọ́n ti palẹ̀ Alhaji Baki Hasan Atoyebi mọ́. Bákan náà, wọ́n tún jí àwọn nǹkan olówó iyebíye gbé lọ nínú ilé náà, bíi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká 3, ẹ̀rọ POS. Wọ́n gba ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún náírà 900,000 naira, power bank àti kọ́kọ́rọ́ ọkọ̀ Highlander pẹ̀lú kọ́kọ́rọ́ ọkọ̀ Toyota Corolla kan. Lẹ́yìn wákàtí díẹ̀ tí wọ́n ṣohun tó wù wọ́n nínú ilé náà tán, tí wọ́n jí Alhaji Atoyebi gbé, tí wọ́n sì gba àwọn nǹkan ọ̀ní lọ́wọ́ àwọn tó wà níbẹ̀. Àwọn ajínigbé náà bá lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹni tí wọ́n jí gbé yìí láti fi kàn sí àwọn mọ̀lẹ́bí ẹ̀. Wọ́n béèrè wípé kí wọ́n lọ wá mílíọ̀nù lọ́nà 30 náírà wá, 30 million naira, gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ láti gba èèyàn wọn tó wà lákọlò wọn. Kété tí ìròyìn náà tí ó dé tí ìgbọ́ kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn, ìyẹn CP Lánrè Ògúnlọ́wọ̀, nípa ẹ̀kúnrẹ́rẹ́ ìṣẹ̀lẹ̀ ohun tó wáyé ní ilé Alhaji Atoyebi tó wà ní Onípànù nípínlẹ̀ Ògùn. CP Lánrè Ògúnlọ́wọ̀ tó jẹ́ wípé ó kórìíra ìwà ọ̀daràn, kíákíá ló pàṣẹ fáwọn òṣìṣẹ́ ọlọ́pàá láwọn ikọ̀ lóríṣiríṣi bíi ikọ̀ ọlọ́pàá dìgbòlùjà, àwọn ọlọ́pàá ẹ̀ka tó ń gbógun ti ìjínigbé
ẹ̀ka tó ń gbógun ti ìwà ọ̀daràn, ẹ̀ka tó ń rí sí ìpàráàro, ikọ̀ fìjìláńtè, So-Safe, àwọn ọlọ́dẹ ìbílẹ̀, gbogbo wọn pátá fi ìgbánú kan ṣoṣo ṣọ̀já. Wọ́n parapọ̀, wọ́n mú ọ̀nà pọ̀ láti lọ ṣàwárí àwọn ajínigbé náà níbi tí wọ́n fara ṣoko sí, tí wọ́n ń gbénú òkùnkùn tafà sínú ìmọ́lẹ̀ béèrè mílíọ̀nù lọ́nà 30 náírà lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀. Ìfa ìgbésẹ̀ àwọn elétò ààbò yìí mà fọ́re. Òbí ìgbésẹ̀ wọn yìí yàn bákan náà látàrí bí wọ́n ṣe kó àwọn ajínigbé náà ní bùbá wọn tí wọ́n ti ń dá bí ẹdun. Kété tí wọ́n fojú gan ní àwọn ikọ̀ elétò ààbò yìí ni wọ́n mú ìbọn tí wọ́n sì dojú ìbọn kọ àwọn òṣìṣẹ́ elétò ààbò yìí. Lọ̀rọ̀ bá di bó o lọ o yàgò. Ọ̀rọ̀ di ẹni bá láyà kó wọ̀ ọ́. Àtàwọn ikọ̀ ọlọ́pàá àti àwọn ajínigbé wọ́n dojú ìjà kọra wọn. Ìbọn ń ró lákọlákọ, ìbọn ń ró lákọlákọ. Àwọn kan gbìyànjú láti dóòlà ẹni tó wà lákọlò wọn, ṣùgbọ́n nígbà tí wọ́n fìjà pẹ́ta tọ́rọ̀ ọ̀hún diṣu atayanyan, méjì lára àwọn ajínigbé làwọn ikọ̀ elétò ààbò yìí mú balẹ̀. Tí àwọn tó kù, kété tí wọ́n rí i pé ọwọ́ ti ba méjì lára wọn, lójúbà ehoro pẹ̀lú ojú ọgbẹ́ ọta ìbọn lára wọn, làwọn ajínigbé náà bá fẹsẹ̀ fẹ́. Àmọ́ àwọn ikọ̀ elétò ààbò yìí wọ́n dóòlà aláàjì tí wọ́n jí gbé láyọ̀ àtàlàáfíà láì farapa, láì san owó ìtúsílẹ̀ kankan. Tí wọ́n sì gbé arákùnrin náà padà wálé láti wá fà á lé àwọn mọ̀lẹ́bí ẹ̀ lọ́wọ́. Ọ̀kan lára àwọn ajínigbé náà tọ́wọ́ tẹ̀ láì farapa tí kò dẹ̀ kú ṣàlàyé kíkún lórí bí ìṣẹ̀lẹ̀ náà ṣe wáyé, ẹni tó rán wọn, ẹni tí wọ́n ń ṣiṣẹ́ fún, àti bí wọ́n ṣe ń ṣiṣẹ́ wọn. They call me say make I collect money for here. I say which money? They will give it. They will tell me say they will give me my own. I say I no understand. I say I no understand. Wetin which money na? They tell me say they will give me money. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn CP Láre Ògúnlọ́wọ̀ wá gbóríyìn fún àwọn òṣìṣẹ́ ọlọ́pàá tí wọ́n sowọ́pọ̀ sí iṣẹ́ náà àti àwọn iléeṣẹ́ elétò ààbò tí wọ́n jọ pawọ́pọ̀ bí igba ẹ̀kẹ́ ṣe fọwọ́ tilé láti ṣiṣẹ́ ọ̀hún láṣeyọrí. Bákan náà ni kọmíṣánná ọ̀hún fọwọ́ sọ̀yà fáwọn aráàlú wípé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn kò ní dákẹ́ ìgbésẹ̀ láti rí pé ètò ààbò wà fún gbogbo olùgbé ìpínlẹ̀ yìí. Bákan náà ló tún tẹnumọ́ pé ìpínlẹ̀ Ògùn yóò tẹ̀síwájú láti jẹ́ ibi ààbò fún àwọn èèyàn láti gbé, yóò jẹ́ ìpínlẹ̀ tí kò fààyè gba ìwà ọ̀daràn. Kọmíṣánná ọlọ́pàá náà sọ wípé ìpínlẹ̀ Ògùn kò ní fààyè gba èyíkéyìí àwọn kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá láti wá ṣiṣẹ́ ibi wọn nípínlẹ̀ ọ̀hún. Ó wá ń kìlọ̀ fún àwọn tí wọ́n jẹ́ ọ̀daràn tí wọ́n sì kù nípínlẹ̀ Ògùn wípé kí wọ́n fi ìpínlẹ̀ yìí sílẹ̀, torí pé bí ajá wọn bá pẹ́ láyé, ẹran ògún ni. Ẹ láǹfààní láti fi èrò àtojú ìwòye yín ṣọwọ́ lórí ìròyìn yìí. Olúwarẹ̀mílẹ́kún Elégbèdé ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Yorùbá Gidi TV. Èwe ń jẹ́, egbò ń jẹ́, ìṣẹ̀ṣẹ̀ ń bẹ síbẹ̀ gidigidi. Ìwé ń jẹ́, egbò ń jẹ́, àwọn tọ́lọ́run fi ránṣẹ́ wá síbẹ̀. Lóòótọ́ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ọba ni. Ẹ wá wá àwọn tọ́lọ́run fi àṣírí ewé àtegbò lé lọ́wọ́. OEA Herbs and Shrub Spices ni wọ́n ń jẹ́. Ilé-iṣẹ́ tó fìlànà ìgbàlódé ṣàgbékalẹ̀ ògùn ìbílẹ̀ tí yóò dùn lò fún gbogbo èèyàn láti ṣètọ́jú onírúurú àìsàn àtàrùn tí ń bá ní jàlágò ara. Ọ̀gọ̀rọ̀ èèyàn tó ń sunkún dọ́dọ̀ wọn ló ń rẹ́rìn ayọ̀ dúpẹ́ báyìí o. OEA Herbs and Shrub Spices ni yóò fi wí àtegbò ṣètọ́jú àìsàn jẹjẹrẹ tá a mọ̀ sí cancer, ìtọ̀ ṣúgà, diabetes, hepatitis, àìsàn ẹ̀jẹ̀ ríru tá a mọ̀ sí hypertension, àìsàn rọpárọsẹ̀ tí ń dáni gúnlẹ̀ tá a mọ̀ sí stroke. Obìnrin tí ń sunkún lórí àìrọ́mọbí lójú ẹnu ọ̀rọ̀ rẹ̀ ti dayọ̀ tó bá ti délé iṣẹ́ wa. Ọmọkùnrin tàtọ̀ rẹ̀ ti lẹ̀ tí ò lè dọmọ. Ìwọ lọmọkùnrin tó lè tàtẹ̀kọlẹ̀ múnú olólùfẹ́ rẹ̀ dùn. OEA Herbs and Shrub Spices olú ilé iṣẹ́ wa wà ní Ìjẹ̀bú Òde ìpínlẹ̀ Ògùn, látúwà káàkiri àwọn orílẹ̀-èdè míì lágbàáyé. Ẹ máa pe 09150491169. OEA Herbs and Shrub Spices. Ọlọ́run ló ń fún wa ṣe. Ọpẹ́ la mú wá.
ṣàlọ́pẹ́ yẹ o. ọpẹ́ là mú wá. olóore mi o aláàánú mi o mo wá dúpẹ́ oore rẹ. ọpẹ́ là mú wá. máàkì o máàkì o máàkì o máàkì. January, February, March, Jamaki. April, May, June, Mayo. July, August, September, Atiki. October, November, December, Kafido. Máàkì o máàkì o máàkì o máàkì. Ọ̀rẹ́ bó bá ṣe pọ̀ mọ́ ló ká bó jẹ́jà tàbí tọ́kì. Bọ́dún tuntun bá wọlé oníṣe tàwa lọ́gbẹ̀ wọn. Àní bó bá ṣe pọ̀n mọ́ ló ká, bó bá ṣe pọ̀n mọ́ ló ká, bó jẹ́jà tàbí tí ń kó bọ́dún tuntun bá wọlé ká má ṣe tà wá lórí àìsàn o. Ẹni nòdò tó ńlá ṣúgà jẹ̀dí ló máa pa. Dádì mami brothers sisters máa ronú mọ́. Àní bó ní kòrò ọ̀la máa dùn máa ronú mọ́. Bó ní kòrò ọ̀la máa dùn máa kí o máa kí. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá ó tó máa bá plane. Irọ́ ni. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Figagbága. Pẹ́pẹ́ fúru mọ́tòmọ́tò ìwọ lọ tún ìwọ lọ sí wọ́n ń bọ̀ sọ òkú nígbà ẹ̀gà tó ń yọ ikú pa á ń bọ̀ sí òkú èkó èyí tó ń jọrẹ́ mọ́lẹ̀. Ọ̀rẹ́ mi mọ wọn ara rẹ̀ o wọn ara rẹ̀. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane sáré. Ọlọ́kadà tó ní mọ́tò ló jọ ń díje. Bí wọ́n ti tẹ̀síwájú máa ló dọ̀g mo ní mọ́tò. Ọlọ́kadà gbéyọ́ lọ́tún gbéyọ́ lọ́sì ó gbẹ̀yìn yó. Pẹ́pẹ́ fúru ọlọ́kadà ó lámọ̀ tó dáadáa. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá ó tó máa bá plane. Figagbága. Ẹ̀bùn lórí kò gbá gidi ẹ̀bùn lọ̀rọ̀ sísọ fún mi. Ẹ̀bùn lórí kò gbá gidi ẹ̀bùn lọ̀rọ̀ sísọ fún mi. Mo dúpẹ́ ọgbọ́n orí eléyìí tí mo fi ń kéwì MC man bàbá mo jẹ́. Bá ṣùgbọ́n mọ́ wí o. Ọ̀tọ̀ tún ní kọ́mẹ́dì tí mo fi ń